káàbọ̀ padà sórí ètò yín ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi tí ẹ bá gbàgbé ní èyí tá a fi lóde kẹ́yìn mo sọ fún yín pé a ṣe àgbéyẹ̀wò àwọn ìtàn ilẹ̀ Yorùbá pàápàá jùlọ bí a ṣe rí orúkọ àwọn ilẹ̀ Yorùbá bí a ṣe rí wọn gbà tí ẹ bá sì gbàgbé mo ní onímọ̀ nípa àṣà ìṣe èdè àti ẹwà Yorùbá pẹ̀lú mi lórí ètò àwọn ni àjọ ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ ṣùgbọ́n kó tó di pé màá wá fún bàbá láǹfààní láti máa tẹ̀síwájú nínú àwọn àlàyé tí wọ́n ń ṣe fún wa ẹ jẹ́ ká dá dúró ká lọ sókè lọ ètò ń tẹ̀síwájú ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi tí ẹ bá wá gbàgbé àlejò mi tí a jọ ń sọ̀rọ̀ lórí ètò bàbá jẹ́ onímọ̀ bẹ́ẹ̀ ni nípa àṣà ìṣe àti èdè Yorùbá àwọn ni bàbá wa Razak Ọmọ́táyọ̀ Alágbàlá bàbá ẹ kú kalẹ̀. Ìyá wa ẹ mọ̀ pé ètò ẹ kú rìn sí dáadáa ní ilé wa ẹ káàbọ̀. ẹ ṣeun ẹ kú àlejò wa ẹ sì kú pé ẹ fi ara mọ́ wa láti tún fún wa láǹfààní láti kẹ́kọ̀ọ́ púpọ̀ ká bùn mu nínú omi ọgbọ́n yìí. Ẹ ṣeun bàbá wa. Nígbà tí a dánu dúró lórí èyí tí a ṣe kọjá a fẹ́ máa sọ̀rọ̀ ẹ fẹ́ gbẹ́nulé ìtàn àwọn Àwórì ibẹ̀ la fi ẹnu ọ̀rọ̀ jóná sí bàbá wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ẹ bá wa nà ń bẹ́ẹ̀ báwo ni ìtàn àwọn Àwórì yẹn ṣe jẹ́. Ẹ ṣeun ìyá olóòtú. Ẹ ṣeun. A dúpẹ́ púpọ̀ ìtàn Àwórì nígbà tí a fẹ́ máa tú lọ́ngbà náà a rí pé níta ààrá kọ́ọ̀lẹ̀ kan gbòógì a bẹ̀rẹ̀ sí gba oríṣiríṣi ọ̀túngbò yá tá a lọ bá ẹni tó jólùkọ́ àgbà nígbà tí mo wà ní iléèwé gíga ní secondary ní Sango Ọ̀tà high school ọba Ọ̀tà àgbà náà bàbá Mọ̀ṣúrì Àlàní Oyèdé àwọn lọ́bọ̀ Ọ̀tà ń gbà ni bàbá wa tọ́ka sí àwọn àgbàlagbà méjì ìlú Ọ̀tà pé kí n lọ ẹni àkọ́kọ́ ni olóyè Ọpẹ́ Ifá Ọ̀ṣọ́lọ̀ Ìlógbò Aṣòwò nílùú Ọ̀tà àti alàgbà ROS Àìná ìtàn tá a gbà lẹ́nu bàbá yìí bí ọlọ́gbọ́n gan bá débẹ̀ wọ́n mọ̀ pé péèyàn bá wò pé ìtàn gidi ni wọ́n jẹ́ àmọ̀ yìí pé àwọn ọmọ méjèèje tó hàn nù ìtàn Yorùbá pé Oòduà bí kì í ṣàn nìkan ló bí o orúkọ àwọn kan farasin o pé lára orúkọ tó farasin òun ni Ọlọ́fin Ògúnfimírè. Ìyẹn jẹ́ kó yé wa pé kì í ṣọmọ méje péré ni Odùduwà bí. Kì í ṣọmọ méje nínú ìtàn àtẹnudẹ́nu tá a gbọ́ yìí wọ́n ní láti ẹ̀rá mọ̀ pé nígbà wọ́n fẹ́ kúrò ní tí Ọlọ́fin Ògúnfimírè pẹ̀lú àyẹn fẹ́ kúrò nífẹ̀ gbogbo ará wájú wọ́n ti mú un tó wù wọ́n ní ogún Oòduà àmọ́ gbà táwọn fẹ́ kúrò wọ́n ní àjò tí òwú ní rìnlá dífá sí èyí kò bá ọ̀rọ̀ Àwórì ṣe o nígbà wọ́n fẹ́ kúrò wọ́n béèrè lọ́wọ́ Ifá Olókun Ifá sì tọ́ wọn sọ́nà yìí pé kí wọ́n máa lọ àwo tí wọ́n gbé tó jẹ́ ogún tí wọ́n gbé níjọ́ náà nǹkan mẹ́rin la bá ń bẹ̀. Nínú àwo tí wọ́n gbé bí ogún. Nínú àwo yẹn obì gbàǹjà orógbó ọ̀bẹ orò àti aṣọ eégún kódà nígbà tí mo béèrè lọ́wọ́ àwọn abẹ náà mọ̀ mí pé èwo ni aṣọ eégún àtorò wọn ní tá a bá wò ó wọn l'Àwórì fẹ́ràn eégún gbígbé àtorò ṣíṣe pé a lè so mọ́ pé láti ibi tó ti jẹyọ rèé. Ifá wa ní kan máa lọ níbi wọ́n bá ti rí odò ńlá tó tẹ́jú ibẹ̀ ni kí wọ́n gbé àwo sí kí wọ́n máa wọ́ mi tẹ̀lé àwo náà. Nígbà wọ́n dé Ṣakí ní ojú orísun odò Ògùn ní Ṣakí ibẹ̀ wọ́n ti rí omi wọ́n tún gbé fásánlẹ̀ Ifá tún jẹ́ kí wọ́n mọ̀ yìí pé ẹ gbé sórí odò yìí ẹ máa wọ́ mi tẹ̀lé ibi táwo kọ́kọ́ ti dó pé ibi táwo bá ti rì ni ibi tí wọ́n tẹ̀dó sí. Ni wọ́n tẹ̀dó sí
ọ̀sẹ̀ mọ̀ páwò èèyàn ìgbà mélòó la fi káàárẹ̀ ọkàn bí. Ibi táwọn kọ́kọ́ ti dúró fún bí oṣù mẹ́ta tó ń pòyì rẹ lórí odò. Ibẹ̀ ni à ń pè ní Òkè Àtá. Nígbà tí yóò di ẹ̀yìn oṣù kẹta, àwo bá tún gbéra. Làwo bá tún lọ. Àwọn bá tún lọ. Àwọn kan wá dúró. Àwọn kan dúró. Àwọn yẹn lára Òkè Àtá. Àwọn yẹn Òkè Àtá. Nígbà tí àwọn Ẹ̀gbá dé ni wọ́n lé wọn kúrò, wọ́n lọ Ọ̀tà lónìí. Òkè Àtá ní Ọ̀tà lónìí. Nígbà táwo kọ́kọ́ dúró fóṣù mẹ́ta lójú omi tó ń lọ rán-in-rán. Tẹ́ bá wá wo oríkì àwọn Àwórì, wọ́n ní ẹ rí i pé bí wọ́n ṣe ń wọ́ mi tẹ̀lé àwo yìí, ó jẹyọ ní oríkì àwọn Àwórì, àwọn Ọ̀tà. Wọ́n ní ọmọ ọlọ́tà odò, ọmọ aró dẹ̀dẹ̀ wọ́ mi. Ibi àwọn Ọ̀tà ti jáde wá rèé. Àwo yìí tún gbéra, ó tún bẹ̀rẹ̀ sí lọ. Nígbà ó dàárọ̀ ọjọ́ kan, àwọn kan tún tẹ̀lé. Nígbà tó yá, wọ́n dé abúlé kan tí wọ́n ń pè ní Odò Ògùn lọ́nà Kòròdú. Lẹ́kọ̀ọ́. Ẹ̀rí tẹ́ bá wò tán, ó bẹ̀rẹ̀ láti Ṣakí lọ́yọ̀ọ́, ó kọjá lógùn, ó tún ti wo Èkó báyìí. Wọn kàn dúró sí Ọ̀yọ́ ni. Ògùn ni tẹ́ bá wo ibi tí àwọn Àwórì wà lónìí, Ògùn àti Èkó ni. Nígbà tí wọ́n dé Odò Ògùn yìí, àwo tún ṣe bíi tíjọ́ kìíní àná. Ló bá tún dúró. Ó tún dúró. Nígbà ó tún di kó tún ṣe tí àwo tún gbéra láàárọ̀ ọjọ́ kan, àwọn kan tún dúró ńbẹ̀. Àwọn wo ló wá dúró ńbẹ̀ o? Àwọn ibẹ̀ là ń pè ní Odò Ògùn lónìí lọ́nà Kòròdú. Àwọn ní Odò Ògùn. Òun làbúlé tá à ń pè lódò Ògùn lọ́nà Kòròdú. Àwo bá tún gbéra. Ó tún dàgbò yìí, àwo tún dúró, ó tún ṣe rìn lórí omi. Yóò wọlẹ̀ kò wọlẹ̀, yóò rí àwo yóò rí kò rí. Ó tún dijọ́ kan, àwo tún gbéra. Àwọn olówó dúró síbẹ̀ yẹn. Àwọn yẹn làgbò yìí tó wà ní ẹ̀yìn Kétu Alápẹ̀rẹ̀. Àwo tún lò bí oṣù mẹ́ta. Àwo bá tún bẹ̀rẹ̀ ìrìn àjò. Àwo tún bẹ̀rẹ̀. Nígbò yá, ó di Ògùdù. Àwo tún débẹ̀ náà, ó tún dúró. Ó tún jójójó lórí omi. Àdédé ń gbòdà ọjọ́ kan làwo tún gbéra. Àwọn kan náà tún dó sógùdù. Ọdún 6 péré nígbà làwo lò lórí omi. Ní Ìṣẹ̀rí Ọlọ́fin. Ọdún 6 gbáko ló lò. Kódà wọ́n ti kọ́lé lọ rẹpẹtẹ. Pé ibi táwo ti rì rèé. Àwo ti dé wá sinmi. Àwo dé wá sinmi. Àmọ́ bí a fojú sí ọ̀rọ̀ ò gbà bẹ́ẹ̀. Làwo bá tún bẹ̀rẹ̀ ìrìn àjò. Nígbà òdo àárọ̀ ọjọ́ kan làwo tún bẹ̀rẹ̀ ìrìn àjò. Èrò péréte ló wá kù lẹ́yìn. Láì dènà pinnu, àwo dèdò. Ó bá tún ṣe rán. Ó tún lọ àìmọye ọjọ́ ọdún kánrin. Àmọ́ gbòdà àárọ̀ ọjọ́ kan làwo bá rí níbi tí orúkọ Àwórì ti jáde ni. Àwórì. Tí ẹ̀ka èdè wọn tá a fi ń pè ní ẹ̀ka èdè Àwórì nílẹ̀ Yorùbá. Bá a ṣe rí ni. Àwọn Àwórì yìí wọ́n ò jó ní sùúrù gan o. Wọ́n sì jẹ́ àwọn lédè òyìnbó wọ́n wà resilient. Wọ́n nípa mọ́ra, wọ́n láforítì. Bẹ́ẹ̀ tá a bá wò tàn Èkó gan, bí ìtàn tí bàbá wa Olóyè Lateef Olúfẹ́mi Òkúnnù náà sọ. Ẹ rí i pé àwọn tó ní orírun Èkó, a lè pè wọ́n láwórì. Nígbà tá a wà nílé ẹ̀kọ́ gíga tí ọ̀gá wa Dìméjì Ajíkòbí ń kọ́ wa,
ó jẹ́ àwọn pé àwọn Benin máa ń pẹja wá sí Èkó látọ̀dọ̀ wọn lórí omi ni. Yípé bẹ́ẹ̀ ni ọba àkọ́kọ́ lÉkòó, ọba Àdó, ó pàdé obìnrin Àwórì tí wọ́n ń pè ní Àjáyè. Òun tẹja láti odò ni wọ́n bá fẹ́ra. Ibi tí Èkó ti bẹ̀rẹ̀ nù. Ibi tí Èkó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tí Èkó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tí Èkó ti bẹ̀rẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Diméjì Ajíkòbí, olùkọ́ mi nílé ẹ̀kọ́ gíga yunifásitì àpapọ̀ ti ìpínlẹ̀ Èkó, bó ṣe kọ́ wa ń gbà ni. Bàbá wa, ẹ ṣeun, ẹ kú àlàyé, àgbà ò ní tán lórílẹ̀. Ṣùgbọ́n tí a bá wá ní ká wò ó, yàtọ̀ sí àwọn ìlú tí a ti dárúkọ yìí, ṣé àwọn ìlú míì tún wà tó ṣe wípé ìtàn wọn ṣe pàtàkì sí ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá? A ti sọ nípa Ìlọrin, ibi tán ṣe ń lọrin, Òṣogbo, Òṣó Igbó, a sọ̀rọ̀ nípa àwọn, ká sọ pé gbogbo Èkó lápapọ̀, torí gbogbo wọn bọ́n ṣe dúró láti sọ, a sọ láti àwọn Ọ̀tà, gbogbo wọn papọ̀. Àwọn òwò tún ní wọ́n ṣe pé nínú ìtàn Yorùbá, ìlú wọn ṣe pàtàkì sí ìtàn Yorùbá tó yẹ ká mọ̀, pàápàá jùlọ fẹ́ni tó bá nífẹ̀ẹ́ láti mọ̀ pàtàkì àti àwọn ìtàn tó rọ̀ mọ́ ilẹ̀ Yorùbá. Ẹ ṣé, mo dúpẹ́. Tí a bá wò ó, kò sí tàn ìlú kan tó wà nílẹ̀ Yorùbá tí ò ní tàn gbòógì, tí ò ní tàn bí wọ́n ṣe bẹ̀rẹ̀. Tá a bá wo ìtàn àwọn Ìbàdàn, ẹ mọ̀ pé Ìbàdàn ni ibi tí àwọn àpapọ̀ jagunjagun tí wọ́n tẹ̀dó sí ni. Ó ní Ìbàdàn. Ó ní Ìbàdàn. Ìbàdàn ló sì mọ̀, ó mọ láyé kó Ẹ̀bá Ọ̀dàn ni wọ́n. Tá a bá wo ìlú tèmi ti jáde wá, ìlú Ìrágbìjí, Olókè Méjì, akọni ọdẹ mẹ́ta ni wọ́n pàdé lábẹ́ Bíra. Tá a bá wá wò ìlú yìí lónìí, ó wà nínú ìlú tó jẹ́ pé àwọn àtàn sábà gbé ìlú tí ogun ò wọ̀ rí ni. Ní Ìrágbìjí? Bẹ́ẹ̀ ni. Ògbómọ̀ṣọ́ lèmi rò pé olórí di ogun ọjà kókó Ògbómọ̀ṣọ́ rí. Ogun ò wọ̀ Rágbìjí rí. Nínú ìtàn tá a gbọ́ pé ìgbà kan wà tí ọba ní kí wọ́n lágogo pé ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde o lọ́sàn-án. Wọ́n sọ iye ọdún ọ̀ngbà ni nínú ìtàn tá a gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà pé àwọn mọ̀lẹ̀ wọ́n fẹ́ ṣe nǹkan. Ìgbà náà odi ní tá à ń pè ní fẹ́ǹsì lónìí ni wọ́n mọ yílù mi. Kì í ṣàwọn èèyàn ló mọ o, kì í ṣàráàlú ló mọ o. Àwọn mọ̀lẹ̀ ni. Àwọn mọ̀lẹ̀ ni. A gbọ́ nínú ìtàn yìí pé ẹnìkan oṣù, obìnrin kan oṣù tó dẹ̀jà tó lòun lọ ṣẹ́gi lọ́sàn-án gan torí wọn ni wọ́n fi bínú lọ. Àmọ́ nínú ìtàn Èkìtì parapọ̀ ní o, Jálumi Òṣogbo ní nǹkan kan. Wọ́n ní tí jagunjagun kan bá ń léèyàn bọ̀, ó jẹ́ ọmọ ìlú ni o, ó jẹ́ ará òde ni, tó bá fi ń sábọ̀, tó bá fi wọ ẹnu odi Ìrágbìjí, tó bá fi dá kọjá, tó bá fi wọlé, ẹni tó ń lé tí ò bá padà kò ní mọ tí ó pa òun. Orí ẹnìkan ni wọ́n ò rí lẹ́yìn odi, ara ẹ̀ gan wọn ní rí mọ́. Níyẹn ìlú Ìrágbìjí. Ìlú Ìrágbìjí, ogun òde àkówọ̀ lọ Ìrágbìjí rí náà tán. Bọ́lọ̀ ń ṣe pèsè bó ṣe dá wọn síbẹ̀ náà. Ìrágbìjí yẹn sì wà ní òní lẹ́gbẹ̀ẹ́ Òṣogbo, Ọba Àgùn, Ìré, Àdà, ọ̀rọ̀ rúwọ̀, àgbà nǹkankan. Gbogbo ẹ̀ Ìbòkun. Kódà gbogbo wọn fẹ́ mọ́ ju péréte bí yàrá bí tá a jókòó sí lọ. Iye ìlú tí Ìrágbìjí tó bá pààlà, bá a bá ní ká máa kà á, yóò fẹ́ tó méje bí mẹ́jọ nílẹ̀ tó mọ́ lónìí. Ó wà ní ìlú, àmọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí
àwọn méjì wá láti Ifẹ̀ nù wọn nínú àwọn jagunjagun yes akíkanjú ọdẹ yìí akíkanjú ọdẹ yìí. àwọn ọmọ ibi tí kẹta ti wá. ìkẹta wá láti ọ̀nà Ìlọrin. bàbá wa Ìlọrin tẹ́ sọ yìí ṣé wọ́n mọ̀ pé níbi tílẹ̀ mọ́dé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó ń bá pàápàá jùlọ àwọn ọmọ tá a bí sásìkò yìí tó bá rí Ìlọrin ṣe mọ̀ pé wọ́n ṣe kábíyèsí nílọrin. bẹ́ẹ̀ni ẹ̀mí àni wọ́n ń jẹ ṣé àwọn ọmọ òwòye ò wá mọ̀ wípé tòótọ́ ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni. ẹ ṣeun tá a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí pé láàrin lọ́balọ́ba wa ṣe rí a ti da ẹ̀sìn máṣà. mo rántí pé ọ̀gá mi kan gbà mo wà ní iléèwé gíga lẹ́kọ̀ọ́ tí mò ń sọ olóògbé Caleb Ọládélé Orímọ̀ògùn jẹ́ a máa lo ọ̀rọ̀ kan a ní àwọn ẹ̀sìn àtọ̀rìnwá wọlé Yorùbá wá fẹ́ máa sọ àṣà nù. ẹ rí i pé ọba kan sọ pé ní àárín gbùngbùn ilẹ̀ Yorùbá tó lòun lọ gba ẹ́míà wá ṣé ẹ́míà Sókótó ló dé ládé olúkálukú ló ní bó ṣe ń ṣe tiẹ̀ nílẹ̀ tiẹ̀ èké tó wọ̀ lọ́rin tí ẹ bá wo gbogbo ilẹ̀ ìlú Yorùbá tó wà tó sọ̀rọ̀ àdé lọ́rin ọba aládé wọn ń jẹ kò sẹ́ni tó ń jẹ ẹ́míà ẹnìkan wá lọ láàrin oṣù wa ló ń lọ jẹ ẹ́míà ẹ rí i pé òun náà kílèmù ẹ́míà mọ́ òun náà sọ pé ẹ́míà mọ́ ìjà ló dé lórí dòwe àmọ́ àgbọ́dọ̀ sọ pé à ń jà ká wá fọwọ́ sí júwe ilé bàbá wa torí ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ó lè má hàn lónìí ó ń bọ̀ lẹ́yìn wọ́ ọ̀la tó ń bá jẹ tán àrọ́mọdọ́mọ ẹ̀ńkọ́ nítorí ọ̀la èèyàn fi wùwà rí ilẹ̀ kọ́lọ́hún wà pẹ̀lú wa. àmín. bàbá wa Ògbómọ̀ṣọ́ náà jẹ́ ìlú kan pàtàkì nílùú ilẹ̀ Yorùbá torí ìtàn oríṣiríṣi ìtàn bàbá sí ẹ̀mọ̀ tàn rárá aṣáàmọ̀ṣọ́ ń wò ó Ògúnlọ́lá. bàbá wa ẹ sọ díẹ̀ fún wa nípa ti Ògbómọ̀ṣọ́ kó tó di pa máa lọ lórí ètò. ìlú Ògbómọ̀ṣọ́ àgbọ̀ pé ẹnu àjàgùnjàgùn Aláàfin ni bàbá Ògúnlọ́lá tó ti Ògbómọ̀ṣọ́ dó. àmọ́ tá a bá wo ilẹ̀ tó mọ́ lónìí a rí i pé Ògbómọ̀ṣọ́ wà nù ọba gbòógì tó wà lẹ̀ Yorùbá tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. tá a bá wò gbà tí jà lọ́balọ́ba fẹ́ ṣẹlẹ̀ ńgbà yẹn a gbọ́ tàn kan lórí Facebook recently lórí YouTube tí ọmọ ọba bàbá wa Àṣánìkẹ́ tó nígbà tí bàbá Aláàfin tán wò pé kò yẹ kó jẹ́ pé Ọọ̀ni nìkan ni ó máa wá jẹ alága àgbà wọ bàbá Àṣánìkẹ́ wọ náà ò lẹ́tọ̀ọ́ sí orí Ìbàdàn gan ni olúùlú tí a ti wá ń jókòó ìlú rẹ ni pé táwọn bá ń ṣe tí wọ́n bá jẹ tán òun náà ó jẹ Ògbómọ̀ṣọ́ náà ó jẹ tí Ṣọ̀ún ò bá ṣe pàtàkì wọn à ní ronú ẹ̀ kan bó ṣe jẹ́ nílẹ̀. bàbá wa eléyìí láti wá kásẹ̀ lẹ̀ lórí ètò àwọn ọba wo wà lálẹ́ pè ní first class ọba nílẹ̀ Yorùbá. ẹ mọ̀ pé èèbó lókùn tá a fi ń mọ first class ọba ní là ń fi ń ṣe first class ọba sì pọ̀ lọ́jàrá. àwọn nísìn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ imperial majesty ilẹ̀ máa gbọ́ his majesty ilẹ̀ máa gbọ́ his royal highness. so tá a bá fi wọ́n sábẹ́ kíláàsì à á ṣe máa gé ní ìpele ni ṣùgbọ́n fún ilẹ̀ Yorùbá ẹ̀rọ nísìn Ọọ̀ni wọ́n á pè bàbá ní olórí aládé. Ọọ̀ni rìṣà ni bàbá wa ti Ilé-Ifẹ̀ Aláàfin ikú bàbá yèyé wọ́n máa pé
Imperial Majesty bí wọ́n ṣe ń lò fún àwọn ọba òkè ọya náà bàbá Olúbàdàn tó jẹ́ ní òní Imperial Majesty náà wọ́n pọ̀ náà ìkọ́sínú gbogbo kíní ìwúyè wọn. àwọn náà wà nípele àwọn ọba àkọ́kọ́. nípele ọba àkọ́kọ́ tí wọ́n á máa mú àwọn bíi ọba Ìjẹ̀bú Òde wọ́n ṣàpọ̀ tí ò ló ń kà ọba Abẹ́òkúta náà wà bẹ́ẹ̀ o. ọba Abẹ́òkúta ṣé Àtàwọ̀gbẹ̀jà náà wà lára àwọn. Àtàọ̀jà àbí Àtàọ̀jà Òṣogbo bẹ́ẹ̀ ni àwọn náà wà nípele àkọ́kọ́. Àgbìjí gan ìpele àkọ́kọ́. ní Arágbìjí ti Ìrágbìjí tí bàbá wa ti Ìwó náà wá ń kọ́ ṣe ìpele àkọ́kọ́ làwọn náà wà. ìpele àkọ́kọ́ ni wọ́n wà. nínú mo fi sọ pé n tó dàbí ẹni pé òyìnbó là fi ń pín ní ìsìn. a sì lè gbàgbé ti Iléṣà náà o. Àlàyé àwọn olórí aládé nìyẹn. ẹ ṣeun bàbá wa ẹ ṣeun bàbá wa Razak Ọmọ́táyọ̀ Alágbàlá lágbára Ọlọ́run á rí yín pẹ́ bàbá wa. ẹ ṣeun pé a pè yín ẹ sì wá lò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú wa lórí ètò. a lérò pé tàbá tún padà wọ́n ẹ gbà wá lálejò. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣeun gan ni fún àsìkò yìí. ẹ̀yin èèyàn wa mo lérò wípé ẹ sì láǹfààní láti kẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ fún àwọn ọmọ Yorùbá tó ṣe pé wọ́n fẹ́ràn nípa àṣà ìṣe ẹwà àti ohun gbogbo tó jẹ mọ́ ti ìran Yorùbá. mo lérò pé tó ti rí àwọn nǹkan dè mọ́lẹ̀ nígbà tí ẹ wo àwọn ètò yìí. mo sì máa sọ fún yín pé tí ẹ bá fẹ́ ṣe kóríyá fún wa tí ẹ fẹ́ kí ètò yìí máa tẹ̀síwájú ẹ like ẹ share ẹ follow wa kẹ́ẹ̀dẹ̀ tó subscribe sí channel wa èyí yóò jẹ́ kí ó jẹ́ kóríyá fún wa láti tẹ̀síwájú láti máa ṣe ọlọ́kan òjọ̀kan ètò níbí láti ti wá màdá dúró lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí. mo sì lérò pé tó ti gbádùn wa tó bá rí bẹ́ẹ̀ ẹ fi ìpàdé sí déédéé aago kan náà nígbà tẹ́sí láǹfààní láti máa pàdé èmi àtọkùn ètò Fọlákẹ́mi Adésọ̀nà Àbínà títí ìgbà mìíràn tí ẹ tún wá pàdé wa lórí kókó mìíràn tí a sì ń gbé wá sí ya.